kú dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òdì ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn aláàánú wa olùpamọ́ wa a mà dúpẹ́ o láti ọjọ́ kìíní títí dé ọjọ́ tí ó gbẹ̀yìn nínú oṣù ìkejìlá nínú 2025. Ẹ̀yin ni o, ẹ̀yin ni àgádágodo ẹ̀mí wa tí ẹ pa wá mọ́, ẹ̀yin ni ẹ kò tí ì gbà afẹ́fẹ́ tí ó ń fẹ́ sí ìwò ìmú wa, ẹ̀yin ni kò tí ì gbà lọ́wọ́ wa. Àdúpẹ́ tí ẹ dá wa sí o, tí àwa náà jẹ́ aláàyè ọkàn lẹ́nì láti rí ọjọ́ tí ó gbẹ̀yìn. Ògo ni fún orúkọ mímọ́ yín, fún àánú tí ó gbé wa ró àti orí ọ̀fẹ́ tí ó fọ̀hún àti ojú rere tó yí wa ká àti àánú tí kò wọ́pọ̀ àti ojú rere. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbéyàwó lẹ́nì kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, àti àwọn àdúrà tí a ó gbà kí ẹ fi àṣẹ dá wa lóhùn. Tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, ẹni ọjọ́ 21 oṣù ìkejìlá ọdún 2025, ọjọ́rú. Àkòrí tí a ó gbéyàwó lẹ́nì sọ wípé o ti yege. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 4 ẹsẹ̀ 6. Orin Dáfídì orí 4 ẹsẹ̀ 6. Olùbùkún ni Olúwa tí kò fi wá fún wọn bí ohun ọdẹ fún ẹ̀yìn wọn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì bákan náà orí 4 ẹsẹ̀ 1 dé 9. Ìbá má ṣe pé Olúwa tí ó ti wà fún wa ni kí Ísírẹ́lì wa kí ó máa wí nísinsìnyí. Ìbá má ṣe pé Olúwa tí ó ti wà fún wa nígbà tí àwọn ènìyàn dúró sí wa. Nígbà náà ni wọn ìbá gbé wa mì láàyè. Nígbà tí ìbínú wọn ru sí wa, nígbà náà ni omi wọn ni ìbá bò wá mọ́lẹ̀. Ìsàn omi ìbá borí ọkàn wa. Nígbà náà ni agbéraga omi ìbá borí ọkàn wa o. Olùbùkún ni Olúwa o tí kò fi wá fún wọn fún ohun ọdẹ fún ẹ̀yìn wọn. Ọkàn wa yọ bí ẹyẹ jáde kúrò nínú okùn apẹyẹ. Okùn já, àwa sì yọ. Ìrànlọ́wọ́ wa ń bẹ ní orúkọ Olúwa tí ó dọ̀run òun ayé. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú, èyí ọjọ́ tí ó gbẹ̀yìn nínú ọdún 2025. Tí o bá ka ìwé kíkà olójoojúmọ́ tòní, Ọlọ́run ti dára sí ọ gan gidi ni o. Ó tún mú ọ la 364 days. Ó tún mú ọ làájá nínú 2025. Ìwọ sì rí òpin òní bákan náà nínú ayé. Ìjì dìde nínú ọdún yìí o. Afẹ́fẹ́ líle sì fẹ́, ṣùgbọ́n Ọlọ́run pa ọ́ mọ́ o. Ó dá ẹ̀mí rẹ sí ládùúrú ìgbìyànjú àwọn ọ̀tá láti pa ọ́ run. Mo fẹ́ kí o lo ìṣẹ́jú díẹ̀ láti yin Olúwa ní tòótọ́ o. Ní 2025, bó bá jẹ́ ọdún tó dára fún ọ gidigidi, mo fẹ́ sọ fún ọ pé àwọn ọjọ́ tó tún dára jù lọ sì wà ní iwájú rẹ o. Ọlọ́run fẹ́ fún ọ ní ìwé titun tí ó ní ojú ìwé 365 days. Èrò rẹ̀ sí ọ, èrò rere ni o. Jeremiah orí 29 ẹsẹ̀ 11. Ó sì ti lọ ṣáájú rẹ láti mú kí 2026 jẹ́ ọdún aláyọ̀ fún ọ. Ǹjẹ́ o ní ìrírí àwọn ìṣẹ̀lẹ̀ tí kò dùn mọ́ nínú ọdún yìí bí? Tújú ká o, nítorí Ọlọ́run sọ ohun gbogbo di ọ̀tun báyìí o. Bàbá mi yóò dá ohunkóhun tí o ti sọnù padà fún ọ. Ìwé Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 25. Yóò sì fún ọ ní ìbẹ̀rẹ̀ ọ̀tun ní 2026 ní orúkọ Jésù o. Olùfẹ́, bí o ṣe ń rékọjá sínú ọdún 2026, mo fẹ́ kí o ṣe àwọn nǹkan wọ̀nyí o. Àkọ́kọ́, ronú jinlẹ̀ lórí ohun gbogbo tí Ọlọ́run ti ṣe fún ọ kí o sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dáradára. Òun ni ó jẹ́ kí o wà láyé o. Ìkejì, gbàgbé ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀ sí ọ sẹ́yìn o kí o sì tẹ̀síwájú. Kí o gbé ojú rẹ lé ohun, kí o má ṣe gbé ojú rẹ lé ohun tí ó wà lẹ́yìn, ṣùgbọ́n kí o gbé ojú rẹ lé ohun tí ó wà níwájú, kí o tẹ̀síwájú. Bí o ṣe ní àṣeyọrí tó pọ̀ tó ní 2025, o ní láti túbọ̀ máa tẹ̀síwájú bí Pọ́ọ̀lù, nítorí ohun tí ìwọ yóò ṣe sì pọ̀ sí o. Ìwé Fílípì orí 13 ẹsẹ̀ 13 dé 14. Ní ìdàkejì, tí o bá ní ìrírí ìjákulẹ̀ tó pọ̀, dẹ́kun láti máa ka àwọn tí o pàdánù. Máa wo Jésù yóò fún ọ ní àṣeyege rere ní ọdún 2026.
ìwé orin dáfídì orí 121 ẹsẹ̀ ìkíní dé ìkejì ìkẹta. takété sí ohun gbogbo tí ó jọ ibi o. ìwé tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ ìkejìléníogún o kò lè borí àwọn ìdènà àti páńpẹ́ tí ọ̀tá bá tẹ sílẹ̀ fún ọ tí o bá sì gbé nínú ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ yóò dè ọ́ lọ́nà láti tẹ̀síwájú nínú ètò ńlá tí ọlọ́run ní fún ọ ní 2026 o. má ṣe gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ayé rẹ o láti bà ohun tó dára tí ọlọ́run ní fún ọ ní ọdún tó ń bọ̀ jẹ́ o. ìkẹrin, gbé ojú rẹ lé Jésù. o nílò rẹ̀ nísinsìnyí ju ti tẹ́lẹ̀ lọ. gbà á láàyè kí ó di ọwọ́ rẹ mú o. gbọ́ràn sí ìtọ́ni rẹ̀ lẹ́nu pátápátá o. yóò sì dára fún ọ. kìkì àwọn tó ṣetán láti tẹ̀lé e tọkàntọkàn ni wọ́n tí wọ́n sì gbọ́ràn sí i lẹ́nu ní gbogbo ìtọ́ni rẹ̀ yóò jẹ́ ire fún o ní 2026. ìwé àìsáyà orí 1 ẹsẹ̀ 19. ọlọ́run ó ní àwọn nǹkan mèremère ní ìpamọ́ fún ọ ní àwọn ọjọ́ 365 days tó ń bọ̀ yìí o, ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. mo gbàdúrà pé ìwọ kò ní pàdánù àwọn ohun rere tí ọlọ́run ní fún ọ ní 2026 ní orúkọ Jésù o. o kò ní pàdánù rẹ o. a kò sì ní dá ẹ̀mí rẹ légbodò. ojú rẹ yóò sì ríre Olúwa ní ilẹ̀ alààyè ní orúkọ Jésù. kókó ọ̀rọ̀: lo àsìkò láti ronú lórí oore ọlọ́run ní 2025 yìí kí o sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tọkàntọkàn ní gbogbo òní wípé Olúwa o ṣé o fún àwọn oore ńláńlá tí o ṣe fún mi. oore èémí tí mò ń mí sínú, tí ó bá jẹ́ wípé mo fẹ́ sanwó rẹ̀ fún odidi ọdún kan, èló ni mo bá lè san o. ojú tí mo fi ń ríran yìí, kí o fẹ́ gbowó rẹ̀ lọ́wọ́ mi, ṣé mo máa lè san bí? àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi bákan náà, ṣùgbọ́n àánú Olúwa pa èmi àti rẹ mọ́ o. kò gbowó, kò gbòbì, kò gba nǹkan kan lọ́wọ́ wa. ẹ jẹ́ á sọ wípé Olúwa ẹ ṣé o tó mú wa rí ọjọ́ tí ó kẹ́yìn nínú ọdún 2025. a ó sì rí ọdún tuntun láyọ̀ àti àlàáfíà. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá o. nígbà tí mo bá tún máa padà wá, ọdún tuntun la ó máa kíra wa wípé a kú ọdún tuntun. ó dàbọ̀.